Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé. Alawalu, alakiru, asohiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa ló dẹ̀rù dá. Èyí tó. Ẹni tí mo bára sọ ní òní bí a ṣe ń lo àgbọn, omi inú àgbọn, ọṣẹ fún iṣẹ́ àánú, iṣẹ́ àtúndè, iṣẹ́ àsínà. Lẹ́tà bá tó pa sínà, àwọn ẹlòmíì bìlífù pé owó nìkan kọ́ o, àsínà pọ̀ lóríṣiríṣi o. O lè lo àsínà sí kọjá pẹ́ ní tí ẹ ti jọ ń sọ̀rọ̀ bísínẹ́sì sí pẹ́, ó pè é. Tàbí wọ́n tó ń wá ìwé ìgbélù, ọlọ́ọ̀bá ń lọ ẹ lọ ṣiṣẹ́. Ìwọ́n tó ń wá ìwé ìgbélù wà láì lọ ṣiṣẹ́. Lágbára Ọlọ́run sí náà débi pé àwọn tó yẹ kán fún ẹlẹ́tẹ̀ wọn gbélé lọ́wọ́. Kó tó di pé mo wá bẹ̀rẹ̀ fídíò tí mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Ẹ wo nǹkan tó wà ní ọwọ́ mi. Eléyìí ni a pè ní infection flusher. Ìwọ tó ní àrùn toilet infection ni o. Ìwọ tó ní staphylococcus ni o. Ìwọ tó ní STD, gbogbo any form of infection, bacteria tó ti di ẹ̀hànà sí ẹ lára tí ò lọ, ò nídìí ẹ̀. Eléyìí ni gbọ̀dánù, gbogbo wa la nídìí ẹ̀, gbọ̀dánù yìí. Tá bá lo méjì ń bẹ, ẹ̀ẹ̀mejì lóṣù ní ká máa lò. Ẹ̀ẹ̀mejì lóṣù. Téèyàn bá lo méjì, ìyẹn á ya nǹkan burúkú dànù. Ṣé rí téèyàn bá ń lo flusher dáadáa, kì í jẹ́ káàrùn dúró síyàn lá. Gbogbo nǹkan tó ti jẹrà ní sí díẹ̀ tí ó digest, ìwọ lò ní agbára Ọlọ́run. Wàá yá mọ́ ìgbẹ́ gidi, wàá ya gbogbo ẹ̀. So kó tó di pé mo lọ sí orí, mo kàn ní sáré mú eléyìí wá ni. A sì tún ní ìkan tá a pè ní Coco Master fún ìwọ tó yẹ pé ó jẹ́ ẹsẹ̀ kan sùn lọ. Ìwọ tó ti above 40 years tó sì tún lo àwọn oògùn burúkú, tó ń lo drugs láti lè bá obìnrin ní àjọṣepọ̀, ó ń para ẹni. Stroke ò dẹ̀ ní pẹ́, ọlọ́mọjà adáràn stroke. Tó bá nídìí ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp 09053332747. Coco Master la pè. So ó máa ń treat ìdákọ́lẹ̀, ó máa tún fún ọkùnrin ní stress láti bá obìnrin ní àjọṣepọ̀. So bí ẹ ṣe jẹ́ nìyẹn. Ṣé nǹkan tó ń bá lọ, ẹ jẹ́ ká wá àgbọn, ẹ jẹ́ ká ha epo ẹ̀yìn ẹ̀ dànù. Àgbọn gangan yẹn la nídìí. Omi ẹ̀ ẹ jẹ́ ká gbà sínú ike kan. Tá bá ti gbọ́ ọmọ ẹ̀ sínú ike kan, àgbọn yẹn wá jẹ́ ká fọ́ kéékèèké. Ẹ má jẹ́ ká yọ́nú sẹ́ẹ̀lì yẹn, ẹ jẹ́ ká fọ́ kéékèèké, ká dà sínú agbada, ká fi ojú àtàrí kan sí, ká jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká lọ kúnná. Ẹ wá jẹ́ ká púpọ̀ mọ́ṣẹ́ dúdú tàbí ọṣẹ Ghana. Ẹ wá jẹ́ kí a fi omi àgbọn tá a gbà yẹn ká fi po ọṣẹ yẹn, ká wá kó sínú ike kan. Tó bá dijọ́ kejì ká máa lò. Òun wá ìgbélú ni o, òun wá kinní kan ni o, lò pẹ̀lú àṣẹ Ọlọ́run. O ò ní lu ọṣẹ yìí kó kábàámọ̀ pé o lò. Lágbára Ọlọ́run, o ò ní lò kó kábàámọ̀. Gbogbo nǹkan tó ń wá pátá lọ́lọ́run gbélé ẹ lọ́wọ́. Lágbára Ọlọ́run. Ẹ wọ́n mi ò jù báyìí lọ. Èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìpẹ̀tà yín mo sì wọ́n jẹ́. Ẹ tó bá di ọjọ́ mi ọjọ́ rẹ̀ yàtọ̀ mọ́rọ̀ mi tó fi yàtọ̀ sílé wa. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílè kó fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn kọ́mẹ́ntì àti àtẹ̀yẹ́tà ṣe torí pé ìta ti ṣe ó pọ̀ ju ìta ti ṣe lọ. Bismillahirrahmanirrahim. Dr. Praise on the beat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn olórí bá bọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Ewé ń jẹ́.
aláwálù alákírù asọ̀hírù àbátínú ọlọ́run ọba ìwọ ló pamọ́ ìwọ ló fara jáde alárágbá yìí dániyàn ara tó wù ọ́ dáadáa ló dẹ̀ ń dá èyí tó ní káwa máa fẹ́ wé dá ládẹ̀ fi dá ìwọ ṣàlò ní kọ́kọ́rọ́ gbogbo ẹ̀mí nìyẹn fásikúrò ni wọ́n síkúrò ni wọ́n nínú ìsìnkú kó fàyà kùn rẹ̀ láfi ń ṣe tiwa ewé jẹ́ òbẹ̀ èyí tó dá fún wa ládẹ̀ gbójúlé